ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o ọmọ yín ni o Mashola Gist TV. Gist tí mo mú wá ni fún yín pé kábíyèsí wọ́n sọ yí pé àwọn ò recognize award Ashley o, èyí tí wọ́n lọ gbà ní US fún iṣẹ́ takuntakun tó ṣe. Kábíyèsí ní àwọn ò recognize award yẹn, wọ́n ló sunkún o, wọ́n ló sunkún, wọ́n lójú ẹ̀ fẹ́ jábọ́. ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí o. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. And I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all. Gist tèmi wọ́n ní kábíyèsí wọ́n ní àwọn ò recognize award tí ìyá wa tó gbà o, wọ́n láwọn ò recognize ẹ o. Wọ́n ní Ashley wọ́n ló sunkún ipe kí ló dé tí kábíyèsí fi ń treat òun báyìí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi ẹ̀yin aráalé. Wọ́n ló ń sọ pé tó bá jẹ́ award Queen Naomi ni o, kábíyèsí máa recognize award. Mi mọ nǹkan tí Ashley ń wá lọ́dọ̀ kábíyèsí o tó ń pariwo pé òun fẹ́ kàn recognize award. So wọ́n ló ṣáà ń fi sẹ́ni pé ọ̀rọ̀ tòun ni ò kí ń jọjú lójú kábíyèsí. Wípé tó bá jẹ́ Queen Naomi ni kábíyèsí á recognize award wọn. Bó ṣe ń bọ̀ wá dé lóhùn èsì ọ̀rọ̀ ẹ̀ náà, bó ẹ jẹ́ ká parí gist ni. Wọ́n ní tó bá jẹ́ pé Queen Naomi ni kábíyèsí á ti ra announce ẹ̀ nínú palace, wọ́n á ti sọ̀rọ̀ nípa ẹ̀, wọ́n á ti sọ fún gbogbo àwọn chief. Ìwọ náà sọ pé Queen Naomi, ṣé o mọ̀ pé ìfẹ́ kábíyèsí ni Queen Naomi ni? Ẹ jẹ́ ká máa bá gist tèmi lọ. Wọ́n ní pé kábíyèsí ní ó sọ congratulations o, bọ̀ kò tẹ́ lọ́rùn. Bí kábíyèsí ṣe máa ń gbé Queen Naomi gẹ̀gẹ̀gẹ̀ ló fẹ́ kán gbé ẹ̀, kán máa pariwo ẹ̀ nínú palace pé o gba award tó o gbà. Award kí lo gbà gan-an? Award kí lo gbà? Because I just don't understand. Award pé o ṣiṣẹ́ takuntakun, iṣẹ́ wo lo ṣe takuntakun? Nǹkan tí ò yé mi nìyẹn. Wọ́n ní gbogbo àwọn fans ẹ̀ ń congratulate ẹ̀. Iṣẹ́ wo lo ṣe takuntakun? Nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Iṣẹ́ wo ni Ashley ṣe takuntakun? Kò yé mi o. Nǹkan tí ò yé mi ni pé every time wàá máa ní tó bá jẹ́ Queen Naomi ni, tó bá jẹ́ Queen Naomi ni. Ṣé òun bá Queen Naomi ṣe competition ni? Ṣé ìwọ àti Queen Naomi ẹ wà nínú category kan náà? Àbẹ́ ẹ wà nínú class kan náà? Because ọ̀rọ̀ ẹ̀ ò yé mi. Every small thing wàá máa ní tó bá jẹ́ Queen Naomi, tó bá jẹ́ Queen Naomi, má sọ mọ́. Má sọ ọ̀rọ̀ Queen Naomi mọ́ because ìwọ àti Queen Naomi ẹ̀ sí level kan náà. Queen Naomi ò rán ẹ iṣẹ́. Kò sẹ́ni tó rán ẹ iṣẹ́ pé kán fún ẹ ní award. Kò sẹ́ni tó rán ẹ iṣẹ́ pé kó lọ gba award. Ṣé kábíyèsí ló ní kó lọ gba award àbí fúnra ẹ ló lọ gbà? Báwo ni award gan ṣe jáde? Iṣẹ́ wo lo ṣe tí wọ́n fún ẹ ní award? Nǹkan tí ò yé mi nìyẹn. Ó wá ń sọ̀rọ̀ pé tó bá jẹ́ Queen Naomi ni kábíyèsí á celebrate wọn. Kábíyèsí ti mọ̀ pé award yẹn ó ní kọ́lọ́fín ni. Wọ́n ti mọ̀ pé award yẹn ní kọ́lọ́fín ni. Because tí kábíyèsí bá mọ̀ pé award yẹn ó gbà lóòótọ́ fún iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun, wọ́n á congratulate ẹ. So kí ló ń sọ lẹ́nu? Ashley ó máa ń tan rẹ̀. Ó máa ń tan rẹ̀. Ó dẹ̀ jókòó ara ẹ̀ jẹ́ síbi tó yẹ kó jókòó ara ẹ̀ jẹ́ sí. Honestly, ó tún ti bẹ̀rẹ̀. Ṣé o mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ti ń lọlẹ̀? Ó tún ti bẹ̀rẹ̀. Ìtorí ẹ̀ ló fi lọ plan award yẹn. I just don't understand you. Mi understand ẹ rárá. Mi understand ẹ. Kábíyèsí ti mọ̀ wá ẹ bàjẹ́bàjẹ́ torí ẹ̀ ní kábíyèsí fi ra kí ẹ gan lórí award tó ló gbà. Wọ́n ti mọ̀ pé irọ́ ti pọ̀ jù. Torí pé o mọ̀ pé ìgbà tí Queen Naomi gba award àti iṣẹ́ tán gbà ní TBN, kábíyèsí pour champagne, wọ́n celebrate Queen Naomi, ó wá fẹ́ kán ṣe nǹkan kan náà fún ẹ. Ṣé ìwọ àti Queen Naomi ẹ wà nínú level kan náà?
àbí ìyálé ẹ̀kọ́ ni Queen Naomi? So because I just don't understand. Wọ́n ń sọ̀rọ̀ ìfẹ́, wọ́n ń sọ̀rọ̀ ẹni tí wọ́n nífẹ̀ẹ́, ìwọ ń fúnra ẹ sí kàtígórì yẹn. Ó máa ń kọjá àyè òde mọ̀ wọn ara ẹ̀. That's the problem tó ní. Ṣé o mọ̀ pé látijọ́ yìí mo kàn pa ọ̀rọ̀ ẹ tì ní because kò wà important. Ó tún ti bẹ̀rẹ̀. Nǹkan tí ò bá yẹ kó tojúbọ̀ ló máa ń tojúbọ̀. Tí kábíyèsí ò bá kí ẹ fún award, kí ni problem tiwa? So why tó wá ń mú ọ̀rọ̀ Queen Naomi sí? Ṣé Queen Naomi ran ẹ̀ṣẹ́ ni? Àbí wọ́n gbéṣẹ́, àbí Queen Naomi tiẹ̀ ráyè tiẹ̀? Queen Naomi ò ní time fún ẹ. Wọn ò ní time fún ẹ rárá. Wọ́n lòun sọ pé kábíyèsí ò feel anything fún ẹ, ipe inú ẹ ò dùn. Báwo ni kábíyèsí ṣe fẹ́ feel anything fún ẹ? Sọ fún mi. Ó mọ̀ pé nǹkan téèyàn bá ti ń fi tipátipá mú wàhálà ni, ibi tó máa ń já sí ni. Ìfẹ́ téèyàn bá fi tipátipá mú, ó máa ń já síbi tí ò dáa ni. Ìfẹ́ tí ó bá jẹ́ ìfẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tó jẹ́ natural ìfẹ́, forever ló máa wà. Forever ló máa wà, kò ń tí kò ń bàjẹ́. So ọ̀rọ̀ ẹ, kéèyàn dákẹ́ ni ọ̀rọ̀ ẹ, honestly, because tá bá ní ká máa come out fún ẹ bó ṣe máa ń ṣe. In fact, social media á máa ṣe gbìgbìgbì ni. But ọ̀rọ̀ ẹ, kéèyàn kàn dákẹ́, kéèyàn fi ọ̀rọ̀ ẹ sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ó sọ pé kábíyèsí wọ́n ní a lot of obìnrin tó fẹ́, tó like, tó fẹ́ wọn, tó love wọn, ṣùgbọ́n kábíyèsí máa go after Queen Naomi ni. Wá gba èsì ọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn. Jẹ́ n sọ reason tí kábíyèsí fi ń go after Queen Naomi. Reason tí kábíyèsí fi ń go after Queen Naomi ni pé wọn ò bá ara wọn jẹ́. Obìnrin ni Queen Naomi. Ó mọ nǹkan tó ń pè ní obìnrin. Obìnrin tí wọ́n bá ń lé, tó ní iyì, ó ní wọ́n ń pè ní obìnrin. Ṣé o mọ̀ pé wọ́n ló ń tirẹ̀ mọ́ kábíyèsí lọ́rùn? Kábíyèsí ò wá ìwọ ló ń wá kábíyèsí. So ìgbà tó bá ń tirẹ̀ mọ́kùnrin lọ́rùn, kí lo expect? Ọkùnrin yẹn kàn máa ṣe yánmayànma ni. Ìwọ náà wo bí kábíyèsí ṣe máa ń ṣe sí ẹ, ìwọ ló máa ń fọ̀ sára ẹ, ló ń fọ̀ sára ẹ mọ́ kábíyèsí lọ́rùn. Kábíyèsí ò ní time fún ẹ. Wọn ò ní time fún ẹ. So reason yẹn, ìwà ni kábíyèsí máa go after Queen Naomi. Ta ló fẹ́ kán go after? Sọ fún mi. Ṣé ìwọ rí i pé èèyàn bíi Queen Naomi ó common ni? Ṣé o rí i pé wọ́n common? Forever ni kábíyèsí máa go after Queen Naomi. You need to get that into your head. O ní láti gba kámú fọ́lọ́run ọba. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe gbogbo yín. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Nǹkan tọ́lọ́run bá ti yà, kẹ́nikẹ́ni má ṣe tú wọn ká ni. Ó sọ pé wọ́n ń go after Queen Naomi. Ìtorí ẹ̀ ni wọ́n fi rí best of kábíyèsí. You are a fool for saying that. Wọ́n ò rí best of kábíyèsí. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Àwa rí best of kábíyèsí, wọ́n ló rí best of kábíyèsí because kí ni? Ojú ẹ ti dí. Ojú ẹ ti dí because nǹkan tó wà nínú ẹ bí àkekèé, bí ìwà burúkú ló wà nínú ẹ. Ìtorí ẹ̀ ló fi rí best of kábíyèsí. I just don't know nǹkan tó máa ń ṣe ẹ̀yin yìí tó yẹ pé ọ̀rọ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ burúkú ló máa ń jáde lẹ́nu yín. Dúró ná, ìwọ fẹ́ máa fi rẹ sí position Queen Naomi. Ó fẹ́ máa fi rẹ sí position Queen Naomi àbí? Orí pé o ní problem. Very, very big problem ló ní. Honestly, kábíyèsí dẹ̀ ló fa gbogbo kinní. Tó bá yẹ kábíyèsí ti fi ẹ́ sáàyè ẹni, gbogbo nǹkan tó ń sọ lẹ́nu ẹ̀ ò ní sọ. Ìwọ tó jẹ́ pé ó wá ba relationship Queen Naomi àti kábíyèsí jẹ́. Ló ń sọ̀rọ̀, ló lá ẹnu, ló ń sọ̀rọ̀. A ní inú ẹ̀ ò dáa, Ashley. Ó wọnú ilé onílé, ó tú wọn ká, ó da relationship wọn rú. Ó wá ń lẹ́nu, ò ń sọ̀rọ̀, kò sí ẹ̀yẹ kó sọ̀rọ̀ mọ́. Ó yẹ kó lọ wábì kan jókòó sí ni. Jẹ́ kí n sọ fún yín, bẹ́ẹ̀ gbégbá, bẹ́ẹ̀ pẹ́gbẹ̀rún, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún Queen Naomi o. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún kábíyèsí. Ẹ lè tún fẹ́ wọn ká. Ẹ lè dàfẹ́ wọn rú. Ìwọ ni kó lọ wábi tó máa jókòó sí. Awọ́ọ̀dù ránu wo ló gbà? Awọ́ọ̀dù tó jẹ́ pé orí irọ́ la bá ń bẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ wò ó. Gist tá a gbọ́ ní òòta ní ká mú wá fún yín. Wọ́n ní Ashley ń sunkún ni, òun pariwo o. Kábíyèsí ò recognize award o. Kábíyèsí ó ti ṣe nǹkan téèyàn kò ṣe rí. Jẹ́ kí n sọ fún ẹlòmíì, award tó fi tó lé, ó lé ní 100,000. Ìwọ jàjà gba award ẹyọ kan ò jẹ́ ká gbádùn. Ẹ̀yin èèyàn àbẹ́ẹ̀ rí pé ó lágbára báyìí. Ó rè pé inú kábíyèsí máa dùn sí gbogbo yín ni bẹ́ẹ̀ ṣe dá márèèjì wọn rú.
ṣé o rè pé kábíyèsí inú kábíyèsí máa dùn sí gbogbo yín, àbí o rè pé kábíyèsí ó mọ̀ pé ó ní nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ fi dá márèèjì wọn rú? Gbogbo nǹkan téèyàn bá ṣe láyé yìí ló lẹ́san. Gbogbo yín dẹ̀ lẹ́ máa jèrè iṣẹ́ ọwọ́ yín lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ lè escape ẹ̀. Ẹ̀yin èèyàn lé gist tèmi ni torí fídíò yìí ti ń gùn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti subscribe, ẹ share, ẹ like o. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Máṣọ́lá. God bless you all. Share, like and subscribe.